Charity èmi kékeré ni o. Ṣùgbọ́n Ọ̀yọ́ ń pè ọ́ has come to stay. And Ọ̀yọ́ ń pè ọ́ is not for Oriyomi Hamzat. Èmi kọ́ ni mo ní Ọ̀yọ́ ń pè ọ́ o. Go and make your research. Go and make your research. Èmi kọ́ ni mo ní Ọ̀yọ́ ń pè ọ́ o. Èmi kọ́ o. Ṣùgbọ́n bí Ọlọ́run ẹwà tí dọ́tẹ́ ti sọ wọ́n wà bá mi wọ́n gbé kámẹ́rà sójú mi wọ́n sọ oríṣiríṣi sẹ́rí kí n jáde pé mo ṣe tán tí báwọn tó fẹ́ dìbò kálukú wọn sọ pé àwọn ti ṣe tán àwọn tí ó contest wọ́n ti ń sọ oríṣiríṣi nǹkan wọ́n ti ṣé mo change tí mo ṣe tẹ́lẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó fẹ́ dìbò ti ń jáde pé àwọn ṣe tán náà sẹ́rí mi kí n jáde ni sẹ́rí mi kí n jáde ṣùgbọ́n ẹ̀yin náà mọ̀ pé tó bá tásìkò òbò some people are waiting for my voice some people are ready to go where I ask them to go enemy ilé win the world mi let's wait till that time àní aráàlú fẹ́ mú láàrin wọn wọ́n fẹ́ tó gbọ́ èdè wọn somebody who can speak their language wọ́n fẹ́ ẹni tó ní etí wọn wọ́n fẹ́ ẹni tí ọmọ kọ̀rọ̀kọ̀ ń dùn wọn wọ́n fẹ́ ẹni tí kì í ṣe political philanthropist ẹ̀yìn condemn yìí nínú ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú náà fi ń wọlé wọn ò fẹ́ popular jingle wọn ò fẹ́ mọ̀kẹ́ popular lórí rédíò they don't want a radio presenter for radio popularity they don't want it television popularity they don't want it. They want somebody with them, somebody láàrin wọn. Ó dà tẹ́ bá tẹ̀ wá pé èmi lọ́yọ́ pé ọ́. Ṣé èmi ní ìṣọ̀nà lébù? Èmi ní ìṣe sẹ́nẹ́tọ̀, èmi ní ìtùnú rẹ́ẹ̀pù ni. Kí ni tí ń bà yín lẹ́rù? Kí lẹ̀ ń sáré kì í fún? Kí lẹ̀ kẹ́hìn àtáàkì Oríyọmí fún? Tó wáyé pé Oríyọmí jáde, tó bá fẹ́ win ẹjọ́ win, tí ò bá win ẹ fílẹ̀. Ṣé àwọn tó jáde tí wọ́n win election ṣé wọ́n kú ọ̀láyé ni? Stop discouraging people. Charity èmi kékeré ni o. Ṣùgbọ́n Ọ̀yọ́ ń pè ọ́ has come to stay. And Ọ̀yọ́ ń pè ọ́ is not for Oriyomi Hamzat. Èmi kọ́ ni mo ní Ọ̀yọ́ ń pè ọ́ o. Go and make your research. Go and make your research. Èmi kọ́ ni mo ní Ọ̀yọ́ ń pè ọ́ o. Èmi kọ́ o. Ṣùgbọ́n bí Ọlọ́run ẹwà tí dọ́tẹ́ ti sọ wọ́n wà bá mi wọ́n gbé kámẹ́rà sójú mi wọ́n sọ oríṣiríṣi sẹ́rí kí n jáde pé mo ṣe tán tí báwọn tó fẹ́ dìbò kálukú wọn sọ pé àwọn ti ṣe tán àwọn tí ó contest wọ́n ti ń sọ oríṣiríṣi nǹkan wọ́n di ṣé mo change tí mo ṣe tẹ́lẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó fẹ́ dìbò ti ń jáde pé àwọn ṣe tán náà sẹ́rí mi kí n jáde ni sẹ́rí mi kí n jáde ṣùgbọ́n ẹ̀yin náà mọ̀ pé tó bá tásìkò òbò some people are waiting for my voice some people are ready to go where I ask them to go enemy ilé win the world mi let's wait till that time let's wait till that time let somebody come out on for Ọ̀yọ́ ń pè ọ́ káfà kalẹ̀ nínú Ọ̀yọ́ ń pè ọ́ káfà ọ̀nàrẹ́bù kalẹ̀ nínú Ọ̀yọ́ ń pè ọ́ káwọn tí ó ṣẹlẹ̀ ẹ jẹ́ kí Ọ̀yọ́ ń pè ọ́ káwọn political party wọn tó máa pè wọn káwọn tí ó ṣẹlẹ̀ look at one of my friend my very good friend Abdulrasaq Abdulgani Mr. GRA ẹ wo bí ọkùnrin yẹn ṣe dáa tó níwà àti níṣe tọ́jú ọmọlúàbí ẹ wo ìgbà tó ti ń jáde tẹ ẹkọ tẹ ẹ fún tíkẹ́ẹ̀tì torí ẹ sì mọ̀ pé ó ṣe dáadáa ẹ mọ̀ pé ó súnmọ́ aráàlú ẹ mọ̀ pé àárín aráàlú ló wà. The greediness and this attitude of politicians láti máa ṣẹ́ẹ̀dì àwọn èèyàn tó lè ṣe dáadáa kó jẹ́ pé wọ́n kàn mọ́ gbé tó wù wọ́n lé wa lórí ilé aráàlú láwọn ọ̀fẹ́ it is not for Oriyomi Hamzat. Tí wọ́n bá sì mú mi tọ́lọ́ bá ní iṣẹ́ ẹ̀ tó bẹ́ẹ̀ kí n mọ̀ ṣe tọ́lọ́ bá sì ní mọ̀ ṣe gbogbo ayé ò tó bẹ́ẹ̀ pé kí n ṣe what's our problem? So ẹ dojú ìbọn yín kọ bòmí ẹ mọ̀ yìí sọ́dọ̀ tiwa àwọn òsínú ẹ̀tẹ́ don contest o do or die ilẹ̀ yìí fẹ́ ṣe ẹ fẹ́ yìnbọn pa gbogbo ayé ẹ̀yin àtàràlú lẹ fẹ́ contest kìí ṣe ẹ̀yin àtOríyọmí o aráàlú lọ́yọ̀ ń pè ọ́ o is not Oríyọmí o tí Ọlọ́run bá sì sọ pé Oríyọmí ọ̀yá ní ìsínú ẹ̀ tí èèyàn lè lo àlùmọ̀kọ́rọ́ yín fún kọ́ wa fi máa gbé discourage they don't discourage me tàràlú bá lọ yá wọ́n lè fẹ́ tó wù wọ́n kalẹ̀ èmi ò tẹ̀lé mo sọ fún yín ni pé gómìnà Ṣèyí Mákindé sọ pé láàrin aráàlú àti ìjọba àtẹ̀yìn olóṣèlú níbo tí ń bọ̀ èmi faramẹ́ tàràlú bá fà kalẹ̀ ẹ gbọ́ mi yé mo faramẹ́ tàràlú bá fà kalẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀sí ń gbéròyìn pé Oríyọmí tí lóun jáde òun win ẹ gbé láti bẹ̀rẹ̀ I said if pé tí mo bá jáde màá win ó dá ṣé kí n sọ pé tí mo bá jáde ní win ni ṣé èmi wà nílàkà ìbí ti yín ni nígbà tí ń dùn yín ṣé kí n sọ pé tí mo bá jáde ní win ni ẹ̀yin náà bá ń sọ ẹ̀yin lè sọ bẹ́ẹ̀ ṣèyàwó ilé lórúkọ ẹni ò ní bí ẹ lè làtò kẹ ẹlẹ́ẹ̀ni dé ṣé ẹ lè jáde kẹ ẹlẹ́ẹ̀ni wọlé ẹ̀yin tínú bí tíyàwó yín bá lóyún lọ́sọ̀ láyọ̀ bẹ́ẹ̀ bá làjò ẹ̀ dé bẹ́ẹ̀ bá wọlé ẹ jáde bẹ́ẹ̀ sì jáde ẹ wọlé àjáde wọlé òní tọ́ sẹ́yìn náà èèyàn máa sọ ń tọ́ da síra rẹ̀ ni o
gbogbo tó trend lánàá ẹ ṣe oríire ẹ tún gbélé yìí náà Oriyomi ló wọ́n jáde wọ́n wọlé aráàlú àti olóṣèlú ló fẹ́ dìbò aráàlú àti olóṣèlú ló fẹ́ dìbò ẹni wọ́n bá sì fà kalẹ̀ ilé mi ọ́ tẹ̀lé èmi ò ní tẹ̀lé olóṣèlú this time around ẹni aráàlú bá fà kalẹ̀ ni wọ́n tẹ̀lé ẹ̀yin aráàlú wọ́n ti wá ní literate lẹ́yìn bàbá yìí wọ́n ní literate lẹ́yìn màmá yìí ó dà tẹ́ tó olóṣèlú ti ń bẹ́nu yín wọ́n lẹ́yìn mọ́ kankan and I want you to show them that you are despite the fact that lọ university lọ polytechnic ọ̀sọ́ yìí di literate ẹ jẹ́ kó yé wọn when it is time ẹ jẹ́ kó yé wọn wípé bí àwọn ṣe wà literate láspẹ̀tì wọn ilẹ̀ yìí náà wà literate láspẹ̀tì yín á wà á pàdé lórí sókàn wá ẹ tún lè pè bẹ́ẹ̀ ṣe pè bẹ́ẹ̀ bá ṣe pè á máa dá yín lóhùn ó wà ńlẹ̀ gan ni o ó wà ńlẹ̀ gan ni o ọmọ Ìbàdàn ni mí ní Olúyọ̀lé níbi olè gbé jàre olóhùn ọmọ agbọ́ sásá mọ̀sá ọmọ agbọ́ yàyà ìmọ̀yà ọmọ agbọ́ kìjìkìjì ẹsẹ̀ mọ́ta kìjì tí ọba jẹ́ ni ọba yá ayẹ́ni tí ọba jẹ́ ni ọwá yá jẹ́ ni ọwá san jẹ́ ti gbọ́ ẹ mọ̀ dẹ́rù bà wá owó dẹ́rù kìíní náà bá rúgbó aráàlú ló ṣe tán Ọ̀yọ́ pé wọ́n fa state honourable kalẹ̀ wọ́n fa house of rep wọ́n fa kalẹ̀ wọ́n fa senator wọ́n fa kalẹ̀ wọ́n fa gómìnà wọ́n fa kalẹ̀ àwọn bẹ́ẹ̀ wo ìbò wọn ẹ ti ẹ̀dùn náà ṣé pìrìsẹ́ńtà àṣẹyìn ni ṣé àṣẹyìn ni bẹ́ẹ̀ bá kówó jẹ lọ́tún lósì náà tẹ́ fẹ́ dìbò ọ̀dọ̀ wa lẹ́sà wá àwọn aláìní àmọ́ kùn yín lọ́dà ara yín dúdú àwọn aláìní ẹ̀yìn akákùn yín lẹ́fun kápẹ́ yín lẹ́yìn rẹ̀ ó ti sápnì kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ kí la ṣe fún yín mo rántí gbogbo assurance ni mo ní pé wà láìjẹ́ ààrẹ ọgbà ticket àfi bí wọn ọba mọ tọkàn lọ́rọ̀ lókù they deprived him kèsì ẹ̀kẹ́ kèsì ẹ̀mejì they deprived him just because he's a presenter why kí ló dé káyọ̀lù wá fa GRA kalẹ̀ ní ìsìn Ọ̀yọ́ ń pẹ́ pé nínú ẹgbẹ́ yìí o GRA la fà kalẹ̀ o kẹ wá ní ẹnìkan o ọwọ́ láti bì kan o kémi ọ tẹ̀lé o kémi ọ kọ̀yìn sẹ́ni yìí o kémi ọmọ jáde tán o ẹ lóṣèlú ọ̀dà àwọn ni wọ́n ń pàṣẹ ayé wa níbi mọ̀ wáyé tọ́ba ni wọ́n wo orí ìsìn kò sí tí ń ṣe kọ̀kọ́ kó ń bínú torí wọ́n wà tí wọ́n fi kín lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n fi wo ìlẹ̀ àpò èdè ilé bàbá ẹ̀ mo fara mọ́ Ọ̀yọ́ ń pè ọ́ o tọ́ba jẹ́ mi wọ́n pè ó dìgbà náà ná bọ́dẹ́ lomi wọ́n pè ó dìgbà náà ná ṣùgbọ́n gbogbo ẹni tí Ọ̀yọ́ ń pè ọba pè Oriyomi Hamzat ó tẹ̀lé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ náà sì ti sọ pé láàrin aráàlú àti olóṣèlú ìnìbò 2027 ní ọ̀dàlẹ̀ mi ọ̀yápá o mo dúró lórí ọwọ́ òdodo àti ìfẹ́ aráàlú Ọlọ́run ó jẹ́ ó bá wa láyọ̀ o àní mọ́ bá lọ báyìí o ọjọ́ kan náà ìpadà òde. tí àwọn tó wà ń jọba sà bóyá gómìnà ààrẹ àwọn senators àwọn honourables tí máwọn essays wọn tán bá ń sọ pé gbogbo wa la lọ́wọ́ ń bi Nàìjíríà dídò yìí gbogbo wa la lọ́wọ́ ń bi Nàìjíríà dídò yìí pé gbogbo wa la lọ́wọ́ ń bẹ gbogbo wa la lọ́wọ́ ń bẹ bí Nàìjíríà ṣe dà yìí gbogbo wa la lọ́wọ́ ń bẹ irú ọwọ́ wo ni àwa ní ń bẹ àwa aráàlú kí ni contributions wa tó gbé wa débi kí ni ọwọ́ ti wà gan sẹ́yìn lè bá ń yànnà lẹ́la rẹ̀. This is a very beautiful question. ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. kẹ́ kọ́kọ́ dákọ̀ yín ẹ̀kọ́ àti ìdàpara wa. àti ìdàpara wa Ṣẹ́gun Ògúngbà ìlú kọ́ tèmi ẹ káàárọ̀ ṣe rí nǹkan pè ní jẹ́mọ́ àwọn èèyàn púpọ̀ nǹkan pè ní jẹ́mọ́ ẹnìkan yìí dá sí jẹ́mọ́ ẹnìkan ìjáwádé òyìn ní jẹ́ jẹ́mọ́ ṣe rí the word democracy tani tẹ́báwo ìtumọ̀ ìjọba àwa ara wa ń pè ní àwa ara wa which means kò ń ṣe àwọn ara wọn àwa ara wa ni wọ́n pè ìjọba yẹn now tẹ́bá pè kan ní àwa ara wa democracy ó vest the power on the people the power was vested on the people àwọn èèyàn ló ní agbára ló yẹ kó ní agbára nínú democracy ní ìjọba àwa ara wa now ṣe ara wa yẹn ló yẹ ká determine future ara wa ṣe Aristotle to promulgate the politics and election and all the rest àwọn èèyàn wọ́n wà tẹ́lẹ̀ ni wọ́n kóra wọn jọ pọ̀ tẹ́lẹ̀ ni láwọn pé a lè mọ gbé àwọn ọmọ rìnrìn ẹranko báyìí kó mọ̀ sí ibi ẹnìkan tí ó mọ̀ darí wa tàbí ẹni tí ó mọ̀ ṣàkóso wa wípé ẹ wá ṣe báyìí ẹ já wá àwọn kan kó mọ̀ ṣàkóso wa ká gbé agbára lé wọn lọ́wọ́ agbára tá a bá gbé lé wọn lọ́wọ́ yẹn agbára tá a bá kì í ṣe agbára tiwọn o agbára ti àwa èèyàn la gbé lé wọn lọ́wọ́ láti lè mọ̀ ṣàkóso wa ẹ̀tọ́ àwọn tí ó fẹ́ máa ṣàkóso wa ni pé kán mójútó ọrọ̀ ajé wa ẹ̀tọ́ wọn ni pé kán rí pé kò sí rúdurùdu láàrin wa ẹ̀tọ́ wọn ni pé ká gbé ìgbé ayé àlàáfíà ẹ̀tọ́ wọn ni pé ká gbé ìgbé ayé rọrùn ẹ̀tọ́ tiwa náà wà ní wípé àwọn tó bá yẹ ká ṣe ká má bàyé ara wa jẹ́ ká má para wa ká má san ẹ̀tọ́ tiwa bí owó orí tí wọ́n mọ̀ fi tún ìlú ṣe owó yìí ó láwọn fún wọn torí pé kì í ṣe owó ara wọn ni wọ́n máa ná ẹ mọ gbọ́ mi kẹ́sìpẹ́ ní kò tó ní mo san sálárì yìí pé kì í ṣe owó dádì ẹ̀
àgbẹ̀gbọ́ tí mo sọ owó wa owó kìí ṣe owó ìrántí rẹ̀ owó wa ni so when it now started all from the democracy we are seeing today so ìjọba àwarawa ni àwala ni vote àwala ni ẹ̀tọ́ wa láti wò pé kala fẹ́ kó ṣe olórí wa ṣé n gbọ́ tí mo sọ a wò finifini agbára wa fúnra láwọn àgbẹ̀ agbára báyìí ń gbà agbára wa rèé àti fún ẹ ṣe rí wọ́n pè é kan ní transfer of authority ṣe nígbà tá a wà ní kékeré sole authority làwọn òbí wọn lò lé wa lórí jókòó bẹ́ẹ̀ ó yà jẹun but torí àníkan tá a dàgbà díẹ̀ when we become teenagers gan from the age of 16 17 18 ó ti di shared authority shared authority yẹn ni pé tí ẹ bá ní iṣu lọ́ọ́ máa jẹun ọmọ lè ní àdájì ẹ má jẹ àjẹsù ẹ jẹ́ ká jẹ ẹyìn báyìí ni aṣọ báyìí mo fẹ́ wọ dáàdi kọ́lọ̀ tẹ̀dẹ̀ wọ̀ yìí o kò dẹ̀ ṣe o ẹ rí i pé shared authority nínú ilé wọ́n jọ ń foríkorí wọ́n ń gba ìdí àṣọ ọmọ náà tó bá yá our the transferred authority the son will now be the father of his father tó yẹ pé dáàdi ẹni jáde tẹ́ bá jẹun o kẹtólógún yín ó yẹ jẹun kẹtólógún yín dáàdi ẹ lè wọṣọ ìjáde òtútù mú ó yá ẹ lọ wọ ilé dáàdi ẹ wò ó mi ní jẹ́ kẹ́ sùn bẹ́ẹ̀ ẹlẹ́sìn jẹ́ kẹ́ tó sùn so ó ti di transferred authority àwọn ọmọ ti ń control àwọn bàbá wọn but in a democracy it is shared authority it's not a transfer automatically a transferred authority in a democracy despite pa gbé agbára lé wọn lọ́wọ́ shared authority náà sì ni nítorí pé we have a role to play and we have any representatives àwọn representatives ta ni ni pé a ní senators a ní house of rep a ní house of assembly these are representatives of the people so agbára ò bọ̀ lọ́wọ́ àwọn èèyàn ó sì checks and balances sí wà ń bẹ̀. ní o tá bá wò bẹ́ẹ̀ wò pé olùbọ̀ láti kọ́kọ́ sí ìlú tàti kọ́kọ́ sí ni pé à ń gbé agbára wa lé àwọn tí wọ́n nífẹ̀ẹ́ wa lọ́wọ́ à ń gbé agbára lé àwọn jẹgúdú jẹra lọ́wọ́ à ń gbé agbára lé àwọn tó jẹ́ pé ìpinnu tara wọn náà bá wá kì í ṣe ìpinnu tàwa èèyàn ẹ gbọ́ mi o à ń gbé agbára lé àwọn tó jẹ́ pé they have their motives self motive self interest self aggrandization ó ní wọ́n gbé wá a ti ṣí láti ibẹ̀ yẹn nìyẹn tó ti kọ́kọ́ ṣí torí pé àìmọ̀kànmọ̀kàn wa àìláròjinlẹ̀ wa la fi gbẹ́gbára lé ẹlòmíì lọ́wọ́ èkìní nù èkejì ní pé tẹ́ bá gbẹ́gbára láwọn kan lọ́wọ́ tá a rò pé wọ́n ṣe dáadáa tá a bá ṣe dáadáa a ní agbára láti gbàgbára wa padà ẹ gbọ́ mi do we have that power ibẹ̀ náà là ń lọ tá a fi kó bára wa we have the power láti gbàgbára wa padà kì í ṣe pé nígbà tí wọ́n bá ṣìwà wù dárí pé wọn kò jó òṣùwọ̀n tán táwọn fẹ́ padà wá táwọn ń kó nǹkan fún wa táwa sọ iye wa nù. sẹ́gbọ́ wọ́n ní kinní kan gbàgbé òṣì àbí nǹkan náà pé ewé tán mọ́ pa. ọmọ sí gbàgbé ìṣẹ́ ó dà kèrègbè borí ni. now ìyẹn bẹ́ẹ̀ yẹn. wọ́n sọ pé òkété gbàgbé bòsí ó dégbà láti ọkàwọ́ lérí ni. so ẹ ti rí pé we contributed to our own woes and dem mọ nǹkan tó yẹ ká ṣe at a particular point in time in a democracy yóò yé wa. now tá a bá sọ our standard of living wọ́n pè é kan ní sustainable development goals iṣẹ́ ìdàgbàsókè tó lálòpẹ́ àwọn nǹkan mẹ́rin ló ṣíwájú 17 goals ní gbogbo ẹ̀ àfojúsùn 17 pọ̀ mẹ́rin kan ṣíwájú àkọ́kọ́ ni no poverty ní pé kí ìṣẹ̀kú lẹ̀ ẹ̀kejì ní pé oúnjẹ pọ̀ ẹ̀kẹta ní pé ìgbáyé gbádùn àti ìlera ẹ̀kẹrin oní ẹ̀kọ́ ẹ̀karùn-ún oní gender equality ó pọ̀ lọ́bẹ̀ yẹn pọ̀ mẹ́rin yẹn tó ṣe kókó yẹn ọ̀pọ̀lọpọ̀ wa ní pàápàá ìgbáyé gbádùn ọ̀pọ̀lọpọ̀ là ń kó bá ara wa láti ìbẹ̀rẹ̀ ẹjẹ́ mú òṣì wọ́n sọ pé ìjọba ní o pọ́lísì ìjọba ló fa òṣì o pọ́lísì ìjọba ló ṣe léyìí o ẹ jẹ́ sọ kíkan fún yín wọ́n ń ta gàrí lóko ní 300 wọ́n ń ta ní 350 lóko tẹ́ bá gbé dé ìgboro lásán wọ́n bẹ̀rẹ̀ sí ta 600 kóńgò tó fi ń ta kò tún ní pé ẹ máa gbọ́ mi kóńgò tó fi ṣe kí ni kò tún ní pé ìjọba ló fà yẹn o ṣé orí kóńgò kan la ti fẹ́ yọ owó ọkọ̀ ẹ máa gbọ́ mi mo ti lọ ọ̀dọ̀ tí mo lọ ra gàrí ní 400 tí wọ́n sì ń ta ní 600 nígboro èkejì ó ní pé bẹ́ẹ̀ bá dọ́jà láàrin ara wa rẹ o ẹ fẹ́ ra aṣọ àwọn tí wọn pa aṣọ ń gbẹ̀bẹ̀ lẹ́rìí pọ̀ pa aṣọ tẹ́ ẹ rà ò pé ẹ sì sanwó tó pé ìjọba nìyẹn o ọmọ fẹ́ ra ẹja ń dọ̀kan ẹja bàbá ẹ mọ̀ bí ẹ̀yìn náà rẹ̀ ẹja ń tarí sọ pé wọ́n ní ká gé sí mẹ́rin wọ́n wá ń gé mẹ́ta múra sọ pé méjìlá ló yẹ jẹ́ nígbà mo ló bá di mẹ́sàn-án má lọ bá ìyá yẹn mẹ́sàn-án ni o kó fún mẹ́rin yìí ni o wọ́n ní mo ní bá ń tó pọ̀ tó ń kọ́ kaba kí kókó didi ẹja sọ pé kò lè jí ìrù kò sí lè jí orí bẹ́ẹ̀ni àárín yóò jì níbo ni mẹ́ta ṣe ṣì bọ́nú páálí ni ìjọba náà nìyẹn o now à ń dalẹ̀ sojú títì ṣẹ́gbọ́n ó ń di pípé omi yanú alẹ́ àwọn èèyàn inú ilé kún ilẹ̀ òṣèré dà síbi tó yẹ ká dalẹ̀ sí ìjọba náà nìyẹn o ẹ mọ gbọ́ mi sà á fi ìjọka ọmọ kan fi mọ́tò wò ó òpó náà nídìí àpẹ̀lẹ́ yẹn mo wà bẹ́ẹ̀ mo ní òní lọ mo pe àwọn ọtúmọ̀ ìjọ yẹn kí ni yẹn wá lọ nọ́mbà yẹn lọ gbogbo àwọn tó bọ́lẹ̀ ẹ máa kí pé kí ló máa ń ṣe yìí báyìí náà kí ló máa ń ṣe kí ló kàn yín
tẹ́tí yín dádúró bíi Sàmírọ̀ Dánfò èmi ni wọ́n bá wípé tí mi dádúró bíi Sàmírọ̀ Dánfò mo lọ wo mìíràn tó tọ̀ èyí tí ń dádúró tí. kò dádúró arabu ni. ẹgbẹ́ wọn dádúró ibi tó yẹ ká pẹnu pọ̀ ká bá ẹni tó kọlu òpó náà wí òpó náà wá ní o èébú ni wọ́n sọ di ẹ mọ gbọ́ mi sà. so tẹ́ bá wo most of the things táwa gangan ṣe fúnra wa à ń kó bára wa à ń ra epo tẹ́ bá lọ rẹ epo sà ẹgbẹ́ kẹ́gì lọ́kẹ́lẹ́ rẹ epo ọ̀pọ̀lọpọ̀ lé epo ìtẹ́ntẹ́ epo tó wọ́n ṣé ẹ gbọ́ mi sà lítà òtún ní pé o. gáàsì náà ńkọ́. ẹ mọ̀ sọ ti gáàsì mọ̀ kó pé rí gbogbo bí tá a ti rà kó pé rí àti ẹ bá lọ bí tó ti lè pé lókù ṣe pé gáàsì rẹ kò ṣe wọ̀ bí pẹtrol. ẹ máa gbọ́ mi èmi níwọ̀n lé láti gbé dé nígbè orí wọn ẹ gbọ́ mi kó àwọn kìnìún tún ti chí tiwa. so most of the things táwa gangan ṣe pàápàá àwọn tí à ń gbéjọba lélo àti bá a ti ń ṣèjọba láàrin ara wa gangan fúnra wa so àwa gangan ni àkóbá tá à ń ṣe fúnra wa àwọn tó jẹ́ leaders àárín wa náà ti jáde the product of the society àárín wa náà ti jáde didn't we see it before we put our fingers to stamp the votes and give it to them but ẹ jẹ́ ká béèrè pé do we vote on sentiment or on realities sentiments la fi vote àbí and vote on realities ipe ẹni yìí àti wo àti mọ ṣe bọ rẹ àti wo bó ti ń ṣe àti wo ọ̀nà rẹ̀ ó dẹ́ pa alẹ́ nígbẹ̀kẹ̀lé nínú ẹ̀ ẹ mọ gbọ́ mi sà not because of what we eat ẹnìkan lè ló ta ọjọ́ òbí ẹ̀ torí ẹ̀bẹ̀ àṣàrò ni torí àṣàrò ló ta ọjọ́ òbí ẹ̀ ní ìrẹ̀lẹ̀ kó tó lè gba eré ẹ̀ padà ó pẹ́ lé ayé ẹ̀ kó tó lè gbà padà because akíkanjú àwọn àdúrà tí wọ́n bẹ́ẹ̀ ṣe fún lẹ́nu pé tipátì lẹ́ni ó fi gba eré ẹ̀ padà kó tó lè gbà padà ó dẹ̀ ti ta ọjọ́ òbí ẹ̀ because of frivolities ebi ń palasẹ kí ló tó lè mébi mọ́nú kó dẹ̀ dáná mo máa ń sọ kínní kan ṣẹ́rí ipa tí ìjọba ń kó àti táwọn èèyàn kó ó wà equivalent ìjọba kan pọ̀ jù ni nítorí pé àti gbàgbára fún ìjọba ẹni tí ò bá ṣe dáadáa ìjọba ẹwọ epo tí mo sọ ìjọba lágbára láti mú àwọn tí ò tepo pé ìjọba lágbára láti mú àwọn tó ń dalẹ̀ sí ibi tí wọ́n dalẹ̀ sí káwọn náà provide ibi tí wọ́n dà sí ṣẹ́pà méjì lájẹ̀bi ìgbà míì ìjọba kò sí incinerator kò sí kíní refuse tanks ládùúgbò míì tán lè da ilẹ̀ sí rárá ibù mọ́tò òdebò míì tó lè lọ gbé ilẹ̀ so ibi tán dẹ̀ lè julẹ̀ sí òpẹ́ so ìjọba gan òṣìṣẹ́ tiẹ̀ you must come to equity must come with clean hands ẹ wo gbé express ẹ báyìí nísìnyí bólúwájú wá báyìí nísìnyí wọ́n ti filẹ̀ báyé gbogbo nú express tuntun jẹ́ tí o dààmú ẹ fọ ọgbọ̀n mobile láti kọjá láàrin àwọn express ẹni ilẹ̀ ní dà sí lọ now who is responsible for this àwọn èèyàn responsible tó pọ́n dalẹ̀ bẹ́ẹ̀ torí pé ojú ò sọnà fún wọn ìjọba ṣe provide ibi táwọn náà ju ilẹ̀ sí did you provide it a fún wọn ní formulation kan bí níjọ́ kan wípé look ìjọba can make so much money from refuse but ti ṣe ara òlú òyìnbó ìjọba fúnra yín like Oyo state now ẹ ṣe kí ló rúkọ plastic disposal bags pẹ́pẹ́ kọ̀ọ̀rúkọ yìí sí bó ṣe 300 naira ní gbogbo ọjà pátápátá oníkan máa da ilẹ̀ wọn sí àkókò báyìí ni mọ́tò ó kọjá tí ó gbé tó bá ti wá ń kọjá yóò wá dúró fún bíi 10 minutes gbogbo ẹ̀ wà mọ́ gbé báàgì yẹn ẹ lọ́ mọ́ jù fún àwọn tó fẹ́ kì í sàní títì lẹ́gbẹ̀ẹ́ sí o so báàgì yẹn ṣé ń gbọ́ tí mo sọ fún yín kò ní jẹ́ pé jẹ́ pa apẹ̀rẹ̀ lẹ́mọ̀ fi dà èkìní kan lẹ́mọ̀ fi dà torí pé gbogbo ẹ̀ máa wà in control báàgì yẹn gan wọ́n tún lè recycle ẹ̀ kan tó ta so government is making money from the people. ọjà mélòó ló ní toilet. ọjà mélòó ní toilet. tí wọn fi ní mọ ju gas sínú lálọ́ yẹn. ṣé tí o understand tí mo sọ sí so many things ló jẹ́ pé both the government and the people we are culpable but government láàmú ẹ̀dá lé lórí jù nítorí pé àwọn láti gbàgbára lé lọ́wọ́ láti ṣe tó tọ́. as you say sir naturally human being we need enforcement. bẹ́ẹ̀ni káwọn kankan tó di ṣíṣe. bẹ́ẹ̀ni kódà kó tó mọ́ wa lára. kó tó mọ́ wa lára. sir because I realized this while I travelled to London. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ì jáná ń bẹ̀ àbí wọn ì jáná. wọ́n bá jáná repercussion wa immediately ló ti lẹ́tà nílé ẹ̀ tó ju kìíní sínú ilé sanctions wa. etí ìjẹun ọjà nù. ẹ ti ń wakọ̀ lọ ní London tó mọ point tán ti gé inú license òun tó dẹ̀ mọ̀ pé tán bá tún já point kan sí wọ́n á withdraw license ẹ̀ ní. ẹ ti ń wakọ̀ lọ tó mọ̀ wípé alcohol test ó wà fẹ́ni wọ́n bá fura sí pé bóyá lè ti mú nǹkan ní fi wakọ̀ báyìí tó dẹ̀ mọ̀ implication rẹ̀ tó dẹ̀ pé kò ní lọ́ọ̀dì mọ́ the power that be kankan. kì í ṣe pé gáràjì náà lẹ́tí ọmọ ta akọ lẹ́tí ọmọ ta paraka fáwọn tó fẹ́ wakọ̀ gáràjì yẹn náà ti ń ta o ìyàwó àwọn tó ní kíní yẹn ti ń ta o. ìyàwó àwọn tí ń wakọ̀ so honourable speaker gbọ́ mi ni. mo ń gbọ́ yín so tí àwọn bòmí ìjọba rí pé kò sí kámẹ́rà tó bá jẹ́ outside London wọ́n máa lọ náà jẹ́ lọ́nbò mi bí wọ́n ṣe ń wakọ̀ bẹ́ẹ̀ yàtọ̀ síbi tí wọ́n mọ̀ pé kámẹ́rà wà. bẹ́ẹ̀ni. so that means the enforcement yẹn làwọn gan bọ̀wọ̀ fún. bẹ́ẹ̀ni. kì í ṣe pé ìjọmọ nìyẹn kò sí lára tàwọn náà. èyí tó ṣe pé ọpọlọ wọn yàtọ̀ sí tiwa but chances of getting away is low but yìí bí chances of getting away is high
it's very high. Mo ti lé ẹnìkan tó jáná ní Alákíá tí mo tẹ̀lé dé Gbági ó fẹ́ wọnú Gbági báyìí níbi ẹgbẹ́ First Bank mo wá páàkì mọ́lẹ́gbẹ̀ẹ́ mo ní orí iná tó tàn red ó dẹ̀ já ó dẹ̀ dé táì sọ̀rùn wọ́n mọ náà person are you ẹ wọ́n fẹ́ sọ díjà kí ni o kàn ti yé bẹ́ẹ̀ ẹ̀yin kò ní kankan àti mo wá dúró làwọn èèyàn ti ṣe dáadáa Gbági ẹ máa ní kò dáa tẹ bá ti dáná ẹ tí náà mi ti tàn gírífẹ̀ lómi tẹ lọ kò lùdẹ́ pààyàn because kò sẹ́ tó máa mú. yes. ẹ understand tí mo sọ even àwọn tó jẹ́ ultimate àmọ́dún lẹ́gbẹ̀ẹ́ títì ṣé mọ́tò tó jáde tó sáré lọ nínú ṣé wọ́n bẹ̀ síwájú ẹ̀ ní ṣé wọ́n waste life ara wọn ni. àbí wọ́n kàn fẹ́ waste life ara wọn ni so kò sí àwọn kámẹ́rà táwọn dẹ̀ ṣe dá dọ́mí lọ́pọ̀lọpọ̀ kámẹ́rà tẹ̀ ń wò ń ta yẹn nobody is manning it nobody is controlling it kò sí effect kankan tó ní. kò sí control room kan tó ń wo tó ń pin down àwọn tó bá ti wà burúkú. so it's just a dummy waste of money lọ́pọ̀lọpọ̀ àwọn kẹtẹ́ rí they are not even in strategic places kò ń ṣe irú kámẹ́rà tẹ̀ ń lò níbi tí ayé ti dá ní nǹkan tán kó síbẹ̀ àwọn contractor tẹ̀ gbé fún gan mo fẹ́ jẹun ni. you understand what I'm saying? èmi ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ ebi Kuje nígbà tí president lọ sí Kuje prison náà débẹ̀ tí àwọn prisoner ti sá lọ president bẹ́ẹ̀ pé no camera here camera dé wà tó ń ṣiṣẹ́ and it's not working. And the camera see prison and the news not working. Honourable Speaker, there is a bank here ní Ìdíàpẹ́ téèyàn kan lọ gbowó tí wọ́n sì fraud rẹ̀ nínú bank ẹni yẹn lọ gbowó sáà nǹkan kan ṣàṣẹlẹ̀ ẹni yẹn sáà gbowó rẹ̀ jáde lọ 500,000 ok ẹ tẹ́ ló gbowó mi wọ́n ti bẹ́ẹ̀ jọ wà ní àjọ wà náà kí ló ṣẹlẹ̀ sí ok síbẹ̀ ní CCTV ọ̀yà ìjà wo adẹ̀wò kámẹ́rà yẹn kámẹ́rà pick ẹni yẹn ní 8 places different places bó ṣe wọlé bó ṣe jáde everywhere kámẹ́rà pick ẹ̀ ṣùgbọ́n kámẹ́rà tí ó pick ẹ̀ ní báǹkì yẹn nìbàdàn bí bàbá ó dàbí shadow ni kò gbójú ẹni yẹn jáde ẹ̀ lè dààmú rárá pé èèyàn ni so kí ni iṣẹ́ tí kámẹ́rà yẹn ṣe ń báǹkì nígbà tí kámẹ́rà wà ní báǹkì tí ó lè gbé picture even ní ṣọ́ọ̀pù kéékèèké cameras wà bẹ́ẹ̀ àwọn cameras yẹn dẹ̀ ń pick ẹni yẹn jáde ní coloured kámẹ́rà yẹn kẹ́ra bíi àtòrí àtòjú àti everywhere ó kẹ́ dúdú wálé ni ẹ̀ lè identify ni. it could be deliberate even by that bank ṣẹ́ńgbọ́ láti lè cover àwọn a lot of criminality to know. Does that mean those people are working with them? nǹkan tó ń ṣẹlẹ̀ ní it could be deliberate. ọ̀dọ̀ ìjẹ́ pé bẹ́ẹ̀ ni ẹ ti wọlé ẹni tó wà ní camera kan wọ́n ti blur gbogbo camera they can blur the camera the lens can be disfocused. yeah all the cameras. Disfocused so when ṣe ẹdúró náà ṣé wọ́n ní maintenance officer ṣé wọ́n ní manager the bank tó tiẹ̀ lè lọ wo control room pé let's see what is going on. so irú báǹkì yẹn ní ó yẹ kéèyàn sùn irú báǹkì yẹn wípé wọn ní CCTV ni. government gan yẹ kó sùn ẹ because it is compulsory for all public kìnìbẹ̀ yẹn láti ní both hotel banks ṣé nǹkan tí mo sọ bẹ́ẹ̀ àtàwọn iléeṣẹ́ kéréje wọ́n ti compulsory ẹ̀ kán wá ní CCTV. I mean bulk of this problem wà lọ́wọ́ government then. bulk wà lọ́wọ́ government because of enforcement. yeah no enforcement then àwọn government agents tó yẹ kán enforce kìíní yìí ṣé kìí pa àwọn gẹ́wà culpable. ẹ̀gbọ́n tí Fẹ́mi Sọ́njọ́ kan pé ẹ̀ tá bá ti fi tax force pé tax force yẹn pé ọbẹ̀ lóde wọ́n lọ ṣe dúpẹ́ ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí. wow. pé ọbẹ̀ ti dé nígbà wọn fi tax force pé àwọn tó bá tí ò bá ta petrol dáadáa kan mọ́ tẹ́pẹ́ tó bá ti dé bẹ̀ báyìí o ti mọ̀ pé envelope wọn ó gbè fún ọ. ìwọ́n tán ní ọ lọ sí school ká lọ monitor school ká lọ supervise tó yẹ pé abẹ́gi lẹ́wà tẹ́ ti mọ ìjàmọ̀lá tẹ́ mọ̀ ọmọ ẹmu tó yẹ pé envelope wọn ti mú fún yín bó ní school ti fẹ́ lọ dáadáa. so we are looking at àwọn tó jẹ́ enforcement officers the level of corruption and complicity kò ṣe kó and that is the point. now let me go back to the ọ̀rọ̀ bank tẹ́ sọ yẹn ṣé ọ̀rọ̀ bank tẹ́ sọ yẹn that bank I know the mo bank yẹn náà ṣe pa àmọ́ aṣọ ọ̀rọ̀ bank yẹn till now ṣe gbọ́ I think the bank should have solved that problem but ó dà pé reason tá a fi solve ẹ̀ ní pé àwọn náà lọ́wọ́ bẹ̀. mi ò rántí ọkọ̀ báǹkì yẹn ni mo fẹ́ sọ ẹ já sọ. ẹbí nídìí àpẹ ni wọ́n ní Polaris Bank ni Polaris Bank ìdí àpẹ ni. so they should check their CCTV if that is happening and people are coming in tell them gbawo lọ́wọ́ your bank tell them rí that can become a kind of tó yẹ káwọn ọlọ́pàá get involved. But at the same time asokini we have some technology I mean to video production we have some technology tó jẹ́ pé impression yẹn gangan bí o ti clear yẹn tó máa treat it impression máa jáde tó dẹ̀ máa rẹ̀ nìyẹn but do they want to do it do they want to pay wọn mẹ́pọ̀ àwọn they have the responsibility of doing that. no wọ́n máa ń sọ pé wàhálà client àwọn ní bank. Imagine nínú báńkì náà ti ṣe atrocity inú báńkì náà ti dáràn and you refuse to so kí lè wá lọ báńkì yẹn kí náà kó wọ́n lọ bí you tell you safe you are not protected. So people are not protected. They are not protected inside the Polaris Bank. Inside that bank they are not protected.
So why am I in a place where it's like government too? A lot of things like what we are not protected by government. Our drug can't fake it. Who are those responsible as agencies of government? Where is the standard organization of Nigeria? Where is standard organization of Nigeria? See, understand most of a lot of people, armed robbers are killing people and maiming them. Where is the government? Are we really protected? But when is only road for promotion at social? Protection. That's why the bagua do. Because I do get real born when I'm young. Already that book emergency say asita but my job be gbogbo nkan to you tan gba niyan. So because they know we are not protected at all. So to bá pé ìlú mi ni. So okay, fine. That means our proposals towards God. Our proposals towards God is different. Ó máa ní ṣe pẹ̀lú bí ìlú kọ̀ọ̀kan bá ṣe rí. Bí ìjọba ìlú kan bá ṣe ń ṣe inú máa ń determine proposal wa síwájú Ọlọ́run. Because àwọn kan mi wà tó yẹ ká bira wa tá à ń bi Ọlọ́run. Ọlọ́run là ń bi. Àwọn kan mi wà tó yẹ kó ti settle tó yẹ pé Ọlọ́run la ṣẹ̀ṣẹ̀ ń bi nírú bí. Owó school wọn, owó ilé, jẹ́ nǹkan tí mo sọ fún yín. Owó school, owó ilé, owó oúnjẹ, so many things. Owó tí hospital kàkàtà wẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n fún mi ìwòsàn kí ni ká má jẹ́ ń jẹ́ owó. Wọ́n á béèrè pé èèyàn mélòó ló béèrè ìjọba ọ̀run mi. Kò sẹ́ni kan tó náwó ẹ̀bùn béèrè ìjọba ọ̀run. Àníyàn ayé ni. Honourable speaker. And most of these problems are man-made problem. Tó jẹ́ kí tó yẹ kó jẹ́ okay ẹnìkan kan mo kàwé kẹ́nẹ́tàkì kan ẹnìkan kan ní ẹsẹ̀ ló wá ń gbàdúrà yẹn wá sọ fún pé look you seek for àwọn tó lọ́n ti dá tó ti fún sípò tẹ́lẹ̀ kọ́kọ́ tó egun yẹn. Ibi tí miracle wà ní pé how fast the healing will become. Ibi tí miracle wà ní torí ẹni tó so ẹsẹ̀ pọ̀ tó so egun pọ̀ kò mọ the healing process tó lè take place bí egun yóò ti sáré join pọ̀ ìgbàgbọ́ làwọn náà fi tò pọ̀ tọ́jú ẹ̀ pé máa lo oògùn báyìí egun yóò join pọ̀ so ibi tí miracle wà how fast that broken bones tó fi lè join pọ̀ ìgbà tí èsè ìsìnkẹ́ tó ní egun gbígbé tó ń sáré join pọ̀ it's different entirely àwọn kankan wà tó yẹ pé Ọlọ́run ni wá bá wa ṣe God will not come down to do it for us. Are you get what I'm saying now? Àwọn àdúrà kan wà tán lè gbà àwọn tó ń gbé Amẹ́ríkà ò lè gbà tó yẹ pé àwọn Nàìjíríà là ń gbà tó yẹ pé wọ́n lọ church situation tí mo lọ nìyẹn àwọn situation wa ti ń compel wa láti máa ṣe àwọn àdúrà kan. Situation wa ni for example ẹlòmíì ṣe pé ìgbà tí World Bank tí wọ́n ń sọ̀rọ̀ pa poverty wa tani 139 wà under poverty rate ṣe mọ̀ pé wọ́n wá pé ẹjọ́ bá ti ní $2.50 per day that is equivalent to 100,000 naira per month equal wà under poverty line àwọn dẹ̀ gba 70,000 minimum wage àwọn pé 139 are under poverty line now wọ́n put àwọn kan míì into consideration n ta pé ní informal incomes nílùú èbó lè sáré pé nìkan kú ẹjọ́ sáré 30,000 sí mímọ̀ nídìí ẹ̀ ọ̀nkúbò yọ̀wọ̀ but informal income wà bí bọ̀dá mi ẹjọ́ ṣé mo rí 10,000 àrígbà bọ̀dá mi ṣé mo rí kinní kan. You understand? We have this communal kind of a thing, family integration and all the rest. Just pé their informal incomes tó ń wọlé fún àwọn èèyàn apart from government interventions náà tó jẹ́ pé ó ń wọlé. So kò yé àwọn wípé there are some other things that can happen tí ó wà conventional. You understand? The same thing. So ó ní ìkẹta wọn lè gbàdúrà fún lọ́dọ̀ wọn. Wọ́n lè gbàdúrà fún pé wọ́n lè di church. Ṣé nígbà kan àwọn òyìnbó tábà lọ sí kìnní àwọn àgbàlagbà òyìnbó ló mọ̀ lọ ṣọ́ọ̀ṣì lọ́dọ̀ wọn. Àwọn dúdú nìkan Afro-Caribbean nǹkankan ọ̀pọ̀lọpọ̀ àtàwọn lọ church ta pọ̀ jù. And it's true sir èèyàn kan sọ̀rọ̀ kan bí o àwọn bíi wẹ́jì ẹnìkan ní 90% of our prayer points in Nigeria are government responsibility. Government responsibility ni. èèyàn kan ní how will a sensible first class graduate still be going to church to pray for work? First class graduate ó ti tún lọ church pé olówó ajẹ́ kí n ríṣẹ́. Because situation yẹn òkùnkùn ti gbogbo lẹ̀. Honourable speaker lálẹ́ ẹjọ́ kan èèyàn kan ó ní generator nulẹ̀ but ó níṣẹ́ tó fẹ́ ṣe ní alẹ́ Sunday tó dẹ̀ máa submit ẹ̀ lọ́jọ́ Monday so ó ti ní assurance pé òun ó ṣiṣẹ́ yẹn lọ alẹ́ Sunday ìgbà tó délé ó tan generator ò dáhùn ó gbọ́dọ̀ tó yẹ kó bá tún ṣe ó pé wọn lè wá you know what ó wá lọ jókòó ó wá ṣàlùwàlá wá yẹn náà fìlà ẹ mọ prayer point yẹn Ọlọ́run jẹ́ wọn múná dé. Ọlọ́run jẹ́ kí n múná dé. How would that be a prayer point? mo lọ ṣọ́ọ̀ṣì kan wọ́n fẹ́ ṣe sọ́jí ṣẹ́gbọ́n wọ́n á ṣe prayer èmi dẹ̀ ní oníṣọ́jí tí wọ́n pè ní jọ́tà wí náà wá pé ní wọ́n ti bẹ̀rẹ̀ sọ́jí o wọ́n pè mí kí n wá sùn ṣọ́ọ̀ṣì wọ́n jọ yẹn tí wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n á pè prayer point ẹ gba àdúrà Olúwa ìsọjí afẹ́sẹ̀ Olúwa mú iná dúró gbogbo ọ̀nà kan náà Olúwa mú iná dúró Olúwa wọ nẹ́pà lọ nẹ́pà sọ̀rọ̀ ṣẹ́rí mo sì dorí kodo mi ọ̀bẹ ṣé nígbà tí wọ́n gba microphone àwọn kan béèrè wọn ò rí gbà torí wọ́n ṣì béèrè ẹ̀ ń gbàdúrà kì í nípa human error
lẹ́yìn gbàdúrà kí wọ́n múná dúró. olúwa lè lọ fọwọ́ tọ́ ẹ̀ nù. òpónà bíi 6 ló ti já ní ẹ gbàdúrà olúwa bùkún fún wa gbéra lọ́wọ́ dìde fún wa kára jẹnẹrétọ̀ ẹ ra sólà kíákíá ẹ mọ̀ pé ẹ̀fẹ̀ ṣe sọjú lókun ṣe pé the moment I said that àwọn méjì ti dìde church pé àwọn ra jẹnẹrétọ̀ fún wọn so which means wọn àbá ti dìde àdúrà ìranu yẹn náà bá ṣe mọ̀ gbà wọn. ṣé àpé àwọn olómi olúwa má jẹ́ kó sí traffic. má jẹ́ kó sí traffic kó sì jáde lágbo mẹ́sàn-án káwọn yẹn lọ fi ṣẹ́. misplaced prayers. wẹ́n Babalọ́lá break pad mọ́tò ẹ̀ ó yọnu gíà náà ò ṣiṣẹ́ ó wá start mọ́tò ọ̀ jáde nílé olúwa má jẹ́ kí mọ́tò break down. tí break pad ti jẹ́ break pad ti gíà náà ha ó ti break down. ó yẹ kó gbọ́dọ̀ ọmọ ìjọba tó parí pé mọ́tò ó break down. àwọn èèyàn fẹ́ dá sọ̀rọ̀ yìí gan because ìkànnì abẹ́ tí mo fẹ́ kẹ́ sọ ṣé ẹni bẹ́ẹ̀ ṣe analyse government yẹn ó ṣe yé ọ̀pọ̀lọpọ̀ yẹn ni akóra wa jọ kódà Ànábì sàlám sọ pé ẹ má kàn máa lọ bìkan bí ẹranko tẹ́ ẹ bá fẹ́ ṣe nǹkan ẹ máa yan olórí láàrin yín tí ó máa darí yín mo rò pé àdìsí yẹn ni Aristotle rí tó náà fi sọ pé ẹ má jẹ́ àmọ́ ṣe bí ẹranko don't let us do that. ẹ jẹ́ àmọ́ ní leader now what are the qualities of the leaders and what are the responsibilities of citizens. ara kan tí wọ́n ń ṣe nígbà tí wọ́n wà ní school tá à ń ṣe civic education tó yẹ pé ó wà on by nation tá à ń ṣe pọ̀ ṣẹ́rí the responsibility of the government the first responsibility ẹ mọ̀ to protect lives and property. ok ká tó wá yan leader sáwárí pẹ́ẹ́nì adìẹ tí ń bẹ lábẹ́ rẹ̀ so protected àwọn èèyàn lè rẹ̀ so protected nígbà tá a jọ ń ṣe láàrin ara wa gan báwo ló ṣe dájú sí báwo ló ṣe máa ń respond láàrin wa. because the first rule the first oath the first pledge when I stand here orúkọ ẹ that I will do all that I can section 14B of the Nigerian Constitution to protect lives and properties. ṣé tó bá débẹ̀ tó protect life. but he failed he has failed at the government. he doesn't fail we failed. because àwọn alákọ̀ọ́kọ́ fail na. yes torí àmọ́ ẹ̀ńtà yẹn síbẹ̀. ẹ̀ńtà yẹn gẹ́gẹ́ torí iṣẹ́ tá a fẹ́ yanran sáà ti rí i pé ó ní àdámọ́ ó wà núwà rẹ̀ so tó lè ṣe nkíní yẹn. ọ̀pọ̀ possibility tún wà kó jẹ́ pé ẹni yẹn is willing to do it pé kó ti bá lẹ̀ kó lóun ó ṣe ṣẹ́gun tí mo sọ tó jẹ́ pé àárín àwọn èèyàn gan gbàbọ̀dé fúnra wa. táàjì orí ṣe táàjì orí ṣe. jẹ́ pé wàhálà yìí gan àwa la dálẹ̀ àfúngbó dídí sanu igbó dídí ni àwa náà la yàn àtúnwájú òṣìṣẹ́ dáná akáwọ́ ẹ̀sẹ̀ yìí ni igbó dídí náà nìyẹn. so ó wà multivarious different approaches on the governance and most of this still boils down on the people sir. ẹ jẹ́ sọ nǹkan fún yín tẹ́ bá lọ London àwọn ìyá kan wà àwọn tó ń wà lọ́dọ̀ wọn sọ wọ́n mọ̀ gbọ́ bẹ́ẹ̀ àwọn ìyá mi yóò jókòó lórí kìnìún báyìí fún wọn ẹlẹgbẹ́ wọn. tọ́wọ́ ti rí nǹkan tó lọ báyìí wọ́n ti call hello 911 kìnìkan àdúgbò bẹ́ẹ̀ ẹnìkan tó ń rìn gbèrègbèrè ẹnìkan ti já nílé kan ti já wọnú ilé ẹnìkan sí o ṣé àgbọ̀ tí mo sọ fún yín. before you know it the police will come and justice will be done. wọn à ní mọ ẹni tó sọ ẹ sọ bẹ́ẹ̀ fáwọn ọlọ́pàá wa ń bì tọ́mọ́ fọ̀daràn lẹ́tà wọn ní lágbájá ló kó bọ̀. so báwo lèyàn ti fẹ́ responsible láti sọ̀rọ̀. ẹni tó sọ yẹn ò safe. kò safe. Are you getting the difference in the mode of life? Even kan tẹ́ bá pè wọ́n tí ò bá tẹ́ bá débẹ̀ tán bá wọn ní bínú because náà pé safety tips ni. They will just go back and do what is needful. They will just go back. But níbi yìí is a different ball game entirely. So we are looking at governance àwọn aláṣẹ and the people there is a conflict. So between conflict yẹn wà nìyẹn and kó tó lè fa conflict yẹn ni pé trust deficit ti wà. There is a trust deficit olófa ọ̀rọ̀ bò náà táwọn òkè fi ń jáde because ẹgbẹ́ káwọn fẹ́ dìbò fún gbàtẹ́ pé pàtàkì kún ti fún àwọn forí sangi ni wọ́n fẹ́ pè ní trust deficit ni. So there is a trust deficit between the people, the governed and the government. That trust deficit is there between the executives and the people. Trust deficit wa. Even between the legislators and the people, those who are representing us, trust deficit wa. Even between the judiciary and the people. Nígbà tá a bá ní conflicting judgments, contrary judgments from different courts on the same case, there is a trust deficit. So if you look at our system in totality, trust deficit is a problem one. Because if we seek for the service of an expert to sue or to go to court on a matter, I don't think we should need experts again to interpret the judgment for you, so that judgment should be cleared enough for us to understand. Bẹ́ẹ̀ni. ẹni mi àti ẹni lájọ jà o a lọ sílé ẹjọ́ o okay o wọ́n dájọ́ o
ṣé ìwọ ló jẹ̀bi àbí mi mo jẹ̀bi àwa mẹ́ntọ́ jẹ̀bi inú àwa méjèèjì àti mẹ́ntọ́ jàre. ọ̀rọ̀ súnlẹ̀ fẹ́ sọ ok ìyẹn méjì ọ̀sán pé báyà ìyẹn àtọkọ lóyún ẹ̀já àfúnlẹ̀ ní ìsìn ọ̀rọ̀ súnlẹ̀ o àwọn àgbẹ̀ wa wọ́n sọ pé Alhaji Oriyomi Hamzat ìtàn ilẹ̀ tẹ́ sọ yìí ẹ̀yin ni àwọn bàbá yín ló nílẹ̀ ẹ̀yin lẹ́yìn lẹ̀ ọkọ lóyún dọ́kúmẹ̀ntì tó kó wáyé ti fi hàn pé wọ́n náà ló nílẹ̀. kí ni a lọ sí kóòtù. ọjọ́ kí ni a lọ sí kóòtù ìtàn táyì sọ ó ti fi hàn pé ẹ̀yin lẹ́ nílẹ̀. dọ́kúmẹ̀ntì tó ń kó wa ó fi hàn pé ìwọ ló nílẹ̀. ẹ lọ mọ para yín nù. ẹ já dókè lọ́hùn ẹ yára lé ẹ láǹfààní àti dá sí níbi tá a kọ́kọ́ tẹ̀ dídó iná ká tó tẹ̀síwájú lórí ètò 07041001887 07041001887 tàbí +447405697158 +447405697158 a ṣàgbéyẹ̀wò ipò tí àwọn ọlọ́pàá wà bó wọ́n ṣe ń tọ́jú wọn sí ní táwọn ọlọ́pàá ń sùn ṣé tẹ̀yìn bá sùn bẹ̀tẹ̀ jáde ní láàárọ̀ ṣe é lè nọ́ máa ń gbòòrò gbogbo àwọn nǹkan báyìí ó ní afẹ́fihàn tá a bá dé tá a bá gba ìpè tán bákan náà ó ní wàhálà tí mo ṣẹ́ǹdì kìíní yẹn sí bákan náà ni a fẹ́ ṣàgbéyẹ̀wò wọ́n ní ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ti rọra wọn lọ kóòtù ilé ẹjọ́ sì ní kàn jẹ́ kí convention wọn kàn jọ wáyé pé má ṣe òsì ọjọ́ náà ó kò láyọ̀ báyìí ni ẹ lọ sí bákan náà ni ìkànnì àwọn ọ̀nàdébù wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bì tó ń sojú ẹkùn ìdìbò kan nílé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí díẹ̀ ló kù kọ́ dá wàhálà lẹ̀ nílé ìgbìmọ̀ asòfin àgbà níbi tí ti ń béèrè ọ̀rọ̀ ìpínlẹ̀ Ìbàdàn tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ le díẹ̀ ó di pé wọ́n ń béèrè lọ́wọ́ speaker pé am I protected wọ́n bí am I safe nìyẹn o am I protected ó dé síbi kan speaker ní I cannot guarantee your protection ọlágbára díẹ̀ o ẹ mọ̀ lọ. Peter sọ pé a lọ nìyẹn ìjà kékeré kan tó ṣẹlẹ̀ nínú ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí lórí ọ̀rọ̀ ó ṣe state tí mo sọ lẹ́ẹ̀kan á mẹ́nubà á sì lọ́dọ̀ àwọn ọlọ́pàá ṣùgbọ́n mo ní àkọ́kọ́ gba ìpè bíi 2 sí 3 lórí ọ̀rọ̀ tá à ń bá bọ̀ kí a tó. hello ẹ káàárọ̀ sà. yes sir. yes sir. ọlọ́run bá ní tó. àmín. orúkọ mi ni ọlárẹ̀wájú àkànnà abánikàndá. láti Malade area. bá mi ẹ bá ń dá sí o. ọ̀rọ̀ tẹ́ ẹ sọ náà ni a fẹ́ dá sí o. ẹ wo nílùú àfikọ́lọ́wọ́ ṣàánú wa o dárí ànágbà o. sẹ́ni kí enforcement kó tó lè wáyé. ìjọba gangan fúnra rẹ̀ wọ́n kọ́ gbọ́dọ̀ tún ọ̀dọ̀ tẹ̀wọ̀n gangan ṣe nítorí gbogbo ẹ̀bí tí ń bẹ́ńdẹ̀ yìí àwọn náà ni á dìde lórí. tó tẹ́ bá rí tọ̀dọ̀ tí wọ́n ṣe tẹ́ bá rí tọ́ yanjú dáadáa ìgbà yẹn ni enforcement tó lè tẹ̀lé. nítorí nígbà máa ń múyàn tẹ́ wọ́n sọ wípé ọ̀dàlẹ̀ yìí kan tó ń tọ̀ sọ pé ń gbọ́dọ̀ fẹ́ kí n dalẹ̀ sí. irú ẹ̀yìn tí. pásítọ̀ sọ tí speaker sọ. speaker sọ yẹn ẹ wo orú yẹn láti bẹ̀ gan wọ́n tún máa generate owó ẹ wo orú leather nylon tí wọ́n sọ yẹn tí ìjọba bá ń produce ẹ̀ fún yàn tí wọ́n ń tà fún wa lówó péréte ẹ fi ń kó ilẹ̀ ìjà yorùbá ní àdúgbò kọ̀ọ̀kan fúnra wọn nínú ilé ẹ ń gbé lọ síbi tó bá yẹ kí wọ́n gbé lọ bẹ́ẹ̀ pé owó náà ó tún máa tirẹ̀ náà wọlé fún gọ́ọ̀mẹ̀ntì bẹ́ẹ̀ tí gbogbo àwọn nǹkan provision àwọn nǹkan wọ̀nyẹn gọ́ọ̀mẹ̀ntì gangan fúnra rẹ̀ gangan ò sí tó gbòòrò wa ni àwọn tí wọ́n wà nínú ìlú gangan bóun náà ti fẹ́ sọ pé ẹ̀kẹ́ enforcement ò ṣiṣẹ́ kò sọ náà rẹ̀ irú àwa náà nìsín ìgbà táwa náà fi lọ sí abroad ní wọn aláwọn ti kọ̀ọ̀kan tá a kúkú lọ akúrígbàmbá kó ṣeéṣe ilẹ̀ tá à ń sọ yìí làwọn yẹn làwọn kan fi ń generate owó lọ́dọ̀ tiwọn ẹ sì mọ̀ bí wọn kà lọ́sì ṣe ń pín èrè orí rẹ̀ káàkiri ibi tí wọ́n wà tó àwọn nǹkan wọ̀nyí tí ọ̀bí gọ́ọ̀mẹ̀ntì ẹ̀gọ́ bá ti ṣe tọ́yẹ kó ṣe enforcement ẹ̀gọ́ lè ṣẹ́ and again nínú enforcement yẹn tá à ń sọ yìí náà ẹ̀dá kan nígbà ní ká bóyá kẹ́nìkan wà ládùúgbò ó yọ orí nǹkan kan tí ó rú lójú tó wá pè wọ́n nígbà wọn ẹ bá lọ sọ pé wọn lọ mú ọ̀ǹtàn tán gba tí wọ́n gbà lọ́wọ́ ìtàdá lọ́wọ́ ẹ pé kí ni wà á lágbáyọ̀ ọ̀dẹ̀ làpọ̀ tó àfóhùn ló sòwò fún rẹ̀ ṣé láìpẹ́ onítọ̀hún tí ò ti wà stake ṣé ẹlòmíràn wà sọ wípé nígbà tí wọ́n bá rí tó ṣẹlẹ̀ sọ́ńtọ̀ ẹlòmíràn wà tán aṣerú rẹ̀ gbogbo ń tà ń sọ iná lóòótọ́ ló jọ kàn wá ṣùgbọ́n ìbọn ìjọba jù lọ́pọ̀ jù rẹ̀ ẹ̀kú ètò táfà ẹlòmíràn àǹfààní láti sọ̀rọ̀. ẹ ṣeun púpọ̀ sà ẹ ṣeun wọ́n ní lóòótọ́ lọ́jọ́ kan wá ọkàn aráàlú ó sì kan jọba ṣùgbọ́n wọ́n lọ́kàn ẹnìkan jẹ nìkan lọ pé tìjọba ló pọ̀ jù. hello sir ẹ káàárọ̀. yes sir. mo kí gbogbo family Àgídìgbò èmi náà wà lára wọn mo kíra mi o. àjọ kíra wa papọ̀ sà.
Afọlábí Ismail lórúkọ mi o. láti. ṣẹ́rí alájì ọ̀rọ̀ nípa kámẹ́rà tí. ẹ ti sọ bí tẹ́ ti ń pè wá. láti ìlú London ni sá. ok lẹ́yìn kùlé wa ń bì. ok. lẹ́yìn kùlé yẹn ọmọ òjé ni mi ọmọ gòsùn ni mi. ẹ káàbọ̀. ọmọ bàbá Muhammadu ní gòsùn kan lọ. ó ti dà ara lè mi nù. ara lè mi nù. anyway ṣẹ́rí tí mo notice ni pé ṣẹ́rí ní Nàìjíríà àwọn tó wà ní òkè gangan àwọn náà pè jù. nínú mo fi sọ bẹ́ẹ̀ ni pé tẹ́ ẹ bá gbogbo àwọn tó ń ṣe mọ́tò wọn gbọ́dọ̀ ní ẹtí bí wọ́n ti ẹ̀ ní nọ́mbà plate lójú ká máa mú wọn fún. àmọ́ tó ṣẹlẹ̀ voice yín lọlẹ̀ sà. mo ń bá a yín sọ̀rọ̀ pé mo ní àwọn tí wọ́n wà ní ìgboro àwọn tó jẹ́ olórí nínú ìjọba àwọn gangan ni wọ́n ń bírèkì òfin jù torí mọ́tò wọn ò ní nọ́mbà plate mọ́tò tí ò dé ní nọ́mbà plate bóun kámẹ́rà ṣe fẹ́ mú. alájí sẹ́rí ẹ lọ sí ẹ̀yin náà tí ẹ pásítọ̀ lè jẹ́rìí sí even àwọn kíngì wa nílùú yìí mọ́tò ẹ̀ ó ní nọ́mbà plate emblem tó máa lórí ẹ̀ nìkan lè máa fi mọ̀ pé mọ́tò kíngì ló ń kọjá yẹn bẹ́ẹ̀ ni prime minister náà nílùú yìí nọ́mbà mọ́tò wọn gbọ́dọ̀ wà ń bẹ̀. kò sí ẹni tó lè jẹ́ tó bá wa mọ́tò nílùú tó bá ní nọ́mbà plate even dílà gan tó bá ta mọ́tò ní tuntun kò lè gbé mọ́tò sórí títì ní wíwà lájẹ́ pé ó bá lo dílà nọ́mbà ẹ̀ sórí ẹ̀ tó dẹ̀ máa fúlé insured. so tí a ti rí MP nílùú yìí rí tí iná mú tó parọ́ pé òun kọ́ ló ń wa mọ́tò kámẹ́rà dẹ̀ mú kámẹ́rà dẹ̀ sọ pé òun gangan ló wà níwájú sí àárín ẹ̀ta sọ resign tó rọ́mọ Nàìjíríà ni but member parliament ní nílùú yìí ó resign ní parliament yẹ because àwọn member àwọn constituency ẹ̀ withdraw ẹ̀ pátápátá ni pé kò lè represent àwọn fún irọ́ tó pa. so èmi bí níbi pé ẹbí tí wọn bá tí òfin wọn bá tí ìmúlẹ̀ dáadáa nílùú yẹn kó máa mú tẹrú tọmọ bẹ́ẹ̀ náà àti ìmọ̀ ọ̀bí tá a lọ rárá ni. òfin wa tí ò mú tẹrú tọmọ òun dá wàhálà lẹ̀ sí alọ́rùn. bẹ́ẹ̀ ni sà òun ló dá wàhálà lẹ̀ o. òfin tó àmín. kò ń ṣe pé kámẹ́rà nìkan nígbà tó ọlọ́pàá bá dúró sí títì àwọn ọlọ́pàá múra wọn náà wọ́n ti mú ọ̀dọ́ ọlọ́pàá rí níbi wípé ó ń lo fóònù nígbà tó ń wa mọ́tò lọ. wow another person ti jáwọ́ dé. hello ẹ ti lé wọn kú o ẹ sọ̀rọ̀ ẹ káàárọ̀ sà. yes sir. ẹ jọ orúkọ tèmi ni ṣùkọ́ ẹ jọ afẹ́ béèrè àwọn fẹ̀yìntẹ̀dá wọn tẹ̀bá tẹ̀lé ẹ jọ afẹ́ mọ̀ ṣé the imperial majesty nígbà kan wà ń bẹ̀ wọ́n sọ̀rọ̀ circular road ìpínlẹ̀ àbí àwọn ìpínlẹ̀ tẹ̀. ok ìdáhùn sí ìbéèrè yín ni pé ayé sẹ́ǹgbọ́ àwọn kẹ́tì ẹ̀ sọ pé ayé babalá Adésínà gan ni ọ̀rọ̀ circular road ti ń bẹ̀rẹ̀ dáadáa ní ti ń bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ ṣùgbọ́n his imperial majesty àwọn ni wọ́n ya bátànì rẹ̀ àwọn ni wọ́n ya bátànì ẹ̀ tán ṣe no conceptualize náà ṣe survey náà ṣe everything orí ìwé lọ́wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí imperial majesty débẹ̀ àwọn náà ya bátànì rẹ̀ ní tó ṣẹlẹ̀ nìyẹn. second ẹjọ afẹ́ kí ni imperial majesty kí ni plan ti wọn nígbà táwọn débẹ̀ wọ́n ṣe plan yẹn tọ́pẹ́ ṣe fáwọn. àmọ́ ṣùgbọ́n nǹkan tá a mọ̀ ni pé nǹkan tó yé wa ni pé nígbà tí the setback the corridors nígbà tí wọ́n ilé ò tí igbó ní gbogbo bẹ̀ but despite pé igbó ní gbogbo bẹ̀ nígbà yẹn náà 75 left 75 right òun ni wọ́n sọ nígbà náà kó tó di pé òun fẹ̀ sí díẹ̀díẹ̀. then the third one gẹ́gẹ́ bí olórí ọmọọba ẹjọ́ ẹ bá wa tó kù ìfẹ́ lámì fèsì náà nǹkan bá ní níbẹ̀ nígbà yẹn káwọn tó ṣe fáwọn èèyàn wọ́n pàṣẹ sí gómìnà tó wà níbẹ̀ nísìnyí kọ́ bá wọn ṣe because táwọn bá kúrò táwọn bá gómìnà bá dé for the next 3 years láti kọ́kọ́ lè ṣẹ́kì ìlú lọ́kọ̀ ṣe máa ṣe kì í ṣe pé fún àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn then nǹkan tó máa fún wọn nísìnyí tí wọ́n bá fún wọn nísìnyí tí wọ́n máa fi pé táwọn ti gómìnà tó wà níbẹ̀ bá kọ́ owó yẹn lè má tó ra dọ́ọ̀ láti ṣe kíkì. ẹ ṣe gan ni honourable speaker ẹ jẹ́ adákọ̀ lùdó. wọ́n ti ẹ̀fẹ́ sọ kankan lórí ọ̀rọ̀ plate number tí wọ́n sọ yẹn àti sọ níbí rí ṣẹ́rí plate number tá a lò yẹn is a very useless one nítorí pé mo pè é pé bẹ́ẹ̀ ti ṣe yẹn téèyàn bá wà lọ́ọ̀kan gẹ̀ tí kámẹ́rà bá mu bó ti wà yẹn kò ní clear ẹlẹ́kejì ó tètè bó. ó ń parẹ́
ẹlẹ́kẹ̀tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kí ni blue báyìí ni wọ́n fi cover plate number kí ni essence of having a plate number ẹ wo plate number ti America tó ṣe white wọ́n gbé black lé lórí lọ́dún dún yàn lọ́ọ̀kan ni ó ti mọ̀ rí ti UK yellow wọ́n fi black lé ní orí ó wà conspicuous tí wọ́n tẹ̀ design yìí tó jẹ́ pé àwọn èèyàn ò rí nǹkan kan rárá even kankan yẹn dúró báyìí lásán ó lè mọ̀ rí number ti ń lọ lójú kìíní kan it's too complex ó ti kọ́tọ́ kó sí ti pọ̀ ju ìyàwó rẹ sí ìyàwó bẹ̀ sí àwọn plate number tá à ń lọ láàyè dán tẹ́lẹ̀ yẹn white báyìí ni wọ́n fi black kọ kìíní sí lórí kò síbi tẹ́ẹ̀ tí ní rí wọ́n wá ní digitalize làwọn ṣe kò sí number tẹ́lẹ̀ digitalize don't deceive us in this country any number kò sí number tẹ́lẹ̀ digitalize ṣé plate number yẹn wọ́n kì í bọ́nu kọ̀mpútà ni ṣé bí filters orí ẹ̀ oní wọ́n lò tán computerize so I think they should look at that plate number very well ẹ wo kí ni yellow táwọn ní sìn ẹ wo red yẹn wà lábẹ́ yẹn ẹ wo bàtà tẹ́kọ̀ sí. ó ti pop it out. ẹ wo blue yẹn wo white tẹ́kọ̀ sí. so this one is ẹ lè rí kà then ọ̀pọ̀lọpọ̀ nọ́mbà ló ti bó títì. wọ́n á ní tí nọ́mbà bá bó you know what nọ́mbà mọ́tò yín tẹ́ gbà tí road safety tán produce fún yín tí wọ́n ṣe dáadáa tí ẹ bá ń kọjá lọ tán bá rí pé nọ́mbà táwọn ṣe gẹ́gẹ́ ṣe fúnra wọn. ó bó wọ́n dẹ̀ arrest yín. imagine you don't get it. that is they only unleashing terror on the people. You don't ẹyin gángan kò sí guarantee lórí nọ́mbà tẹ fún wa. àwọn náà ṣe o ẹyin lẹ ṣe o. àwọn náà ṣe dáadáa o àwọn náà kó fún yín o wọ́n á dẹ̀ arrest yín pé ẹ lájẹ pé mo fi gbolẹ̀. ẹ lájẹ pé ẹ fi gbolẹ̀ òtòrò òun pa ogbó. òun pa ogbó. mo wọ́n bí road safety léèrè pé ẹ báyìí lẹ kó fún wọn wọ́n ní ọṣẹ tán fi ń fọ ni. ọṣẹ wo náà fi ń fọ. ẹ wá ṣe ẹyin náà ẹ tún ṣe ọṣẹ. ẹ kọ́ sọ ọṣẹ tí wọ́n. káwọn èèyàn máa rà á kí wọ́n fi máa fọ nọ́mbà lọ́tọ̀ can you imagine. sẹ́rí we terrorize each other in this country domestic terrorism mo kàn yín sí we terrorize each other táwọn èèyàn terrorize ara wa àwọn tó wà ní ìgbọ́nu kìíní they are only there to make money not to serve the people FRC gbogbo tẹ dálẹ̀ service force ni. of course. ṣé understand mo sọ now it is revenue first now. it is. revenue ni. it is. mo mọ̀ pé mo rìnrìn kánjọ́ kan tó pé wọ́n mú mi lọ́nà kìíní bẹ̀yẹn mẹ́tẹ̀ẹ̀dá kọ bẹ̀ ẹ bá ní táyà mi pé ó ti expire. ẹ wo táyà ẹsẹ̀ tí mọ́tò tán náà gbé wá. mo á ní ìmọ̀ bóyá expire bí ó expire ẹ bá fi hàn mí pé ṣé mo rí méjì ti expire bẹ́ẹ̀ táyà tó kún bọ̀ tí mo ṣe rà fún ọmọ ọlọ́mọ wọ́n sàn ní ó ti expire. ìjọba ti lé mo wá lọ́wọ́ táyà tiwọn náà kò sí kankan tí ó expire. bóòlù sí ní expire donop wá bí wọ́n lè lọ sẹ́yìn lẹ́ lè lọ àbí mi mo lè lọ is it not government is it not electricity is it not gbogbo wọn wọ́n lé wọn lọ kò sí infrastructure tí wọ́n fi survive wọ́n sá lọ ẹ wá ń sọ fáwọn pé táyà wá expire níbo la ti rí táyà tuntun tán kó wá bẹ́ẹ̀ bá kó sẹ́sẹ̀ mọ́tò tẹ́ ẹ̀ rìn láti bí sí ìkirè ń bẹ̀ yẹn yọ ọjà dànù tí ó fọ́ dànù ni táyà tó ti prefer àtòkùnbọ̀ ju tuntun lọ ẹ wá ń sọ fáwọn pé expire ebi bọ̀ expire náà wọ́n kó wáyìn nígbà expire lọ́dọ̀ wọn kó wá bá wa tó lọ sáyé wa báyìí nígbà pé tí káwọn máa lò nìyẹn ẹ wá tẹ bá wà nǹkan tẹ́rì lára mọ́tò tán ẹ wà mọ́ ẹ kan sàṣọ kankan táyà expire o táyà sìkìnnì kan o táyà mọ́tò tẹ́yìn náà gbé kí expire mọ́ ti jọ mọ́tò road safety jóná tẹ́ níwọ̀n ní fire extinguisher ẹ tẹ̀sí márààdù pé fire extinguisher ẹ má bínú road safety ọ̀rọ̀ yìí jáde láàárọ̀ ni o ẹ fara mọ́ ni o pé fire extinguisher àwọn road safety tẹ́ bá tiẹ̀ wà mú yẹn lójú ọ̀nà àsìkò yẹn wọ́n á sọ̀rọ̀ àwọn dọ́lọ́ ni. tí ẹ rí àgbàlagbà tí ń dọ̀bálẹ̀ fún wọn báyìí wọ́n á sọ̀rọ̀ àwọn dọ́lọ́ ni wọ́n á bu shit everybody wọ́n á blood food wọn. not revenue generation tẹ́lẹ̀. I know ṣe but now they are more revenue oriented. ṣé o pé agbára dẹ́njọ́ ni ọ̀nà béèrè ìbọn jò ni. àwọn náà béèrè ìbọn ọlọ́run ni mo fún wọn. wọ́n béèrè ìbọn. wọ́n mọ ìbọn wọn tó ti máa lọ lọ́kàn. wọ́n náà béèrè ìbọn. kò tẹ̀ pàwọn ẹranko náà wà náà mi to drive. fẹ́ẹ́ bá dé ọdún báyìí wọ́n sáré tí wọ́n fò kó lọ náà it's not good. yẹn náà da kò da rárá yẹn náà da tó. authority bá dé dúró wà dúró ni. ẹdúró kọ́tọ́rìtì náà wà mọ̀ sí dáadáa. kọ́mọ̀jẹ̀ pé ẹ dá dúró tó dúró gan padà regret kó n dúró fún yín. mo wọkọ̀ láti di àpẹ́ lọ láti bọ Ìwó road lọ di àpẹ́ ṣé n gbọ́n tí mo sọ ọlọ́pàá wa mọ́tò ní ibi Àbáyọ̀mí ẹ̀wọ̀n táwọn ará àdúgbò kan sọ fún ni tó fún ojú àlọ́jẹrẹ àwọn èrò ló ń sọ báwọn ẹ fún yóò kàn bá wọn lágídí fún wọn ni tó fún wọn àwọn èrò ló ń kọ́ dírẹ́fà àkókò fọlọ́pàá ọlọ́pàá yẹn dẹ̀ da ó yàrí ó ní tí ò níwèé lẹ́ni kó fún wọn ni tí ò fún wọn has no driving license ìwé tó ń wà ò níwèé ẹ̀dẹ̀ wà nú ẹ̀ tó bá lọ wà yín kọlùkì ẹ̀ mọ̀ ní kó fún wọn ni tí ò fún wọn so àwa láìfù tiwa náà tí àwọn bá ti sáwọn olórí yẹn láìfù tiwa náà ṣe láìfù tó dùn mọ́ yẹn lọ títí gbogbo èrò fún ni tó fún ni àkójá lọ náà fún wọn ní tí wọ́n gbà àwọn là ń encourage corruption à ń encourage ìwà bàjẹ́ àwọn èrò. fún wọn ní tó fún wọn. wọ́n sì lọ bí iṣẹ́ ni wọ́n dé táì irú èèyàn tó lọ sẹkírẹ́tì ẹ̀ mọ́rúwà tí ó mọ wù lọ́fíìsì. ojú kan wọn ni ẹja lọ́dọ̀ ọlọ́pàá níbo làwọn ọlọ́pàá ń gbé wọ́n ní fún ọlọ́pàá ní rabet wọ́n ní fún àwọn náírà uniform bọ́ bá ṣe rówó sínú uniform wọn ṣe ní títò ọlọ́pàá ní sun bí tẹ̀ ń wò yẹn. ẹ̀rọ o abandoned village lélẹ́yìn o. ibi ẹ̀tọ́ ọlọ́pàá ń sùn mọ́jú nìyẹn
wọ́n kó ìyàwó wọn àtọmọ wọn síbẹ̀ yẹn tán bá wá jáde níbẹ̀ yẹn wọ́n ti wọṣọ tán bá wá jáde ẹ rí wọn lójú títì ẹ rí wọn ní stations wọn ẹ rí wọn táwọn lọ gbébọn lọ́wọ́ tí wọ́n ń protect ẹ̀mí ẹlòmíì. and they are not protected. they are not protected. àwọn lórí ọmọ ìjà tẹ́ pé àwọn wàhálà ọ̀ṣẹlẹ̀ tẹ́ pé this is where they live police barracks nìyẹn. ṣé àwọn èèyàn ń gbé bí báyìí. wọ́n ń gbé bẹ́ẹ̀ tí wọ́n bá ti kó jáde. ayaya o ok wọ́n ń gbé bẹ́ẹ̀ o first floor yẹn ni last floor ni atẹ́gùn ti ṣí panu ẹ̀. ẹgbẹ́ kan wọ́n páàkì iwájú táwọn. àwọn first floor and the ground floor gbogbo yẹn gbé aṣọ náà sátà yìí. ìyẹn ti ń gbé bẹ́ẹ̀ náà lọ sásọ. this is a nice song. ọ fàyìn gan. ṣé ètò máa ń sọ ní ó fàyìn gan. ọmọ gbé kò tá lọ. no àti ẹgbẹ́ pé sà up to now. ẹ wo dẹ́kin yẹn ẹ wo ti fẹ́ já. o ti fẹ́ já o ti fẹ́ rí bọ̀. ẹ pé àwọn ètò ìṣìyàn ti máa lẹ̀kùn mọ́ àwọn ọmọ ọlọ́mọ. it was the fault of the police or the police service commission. àwọn ọ̀gá wọn ṣé wọ́n rí wọn bó ti ń gbé ṣé wọ́n rí ibi tó ń gbé àti ibi tó ti ń jáde this is callous. wickedness lè mí kàkún o when you cannot look after your own. báwo lẹ ti fẹ́ kí ẹ̀wọ́ jáde bí kórìí ẹ̀ ṣe normally jẹ́ understand tí mo sọ kí n jáde irú bí báyìí nísìnyí káwọn rò pé tí n bá dé tàmí ní karamáwò yẹn. they are not preparing them for sanity. kán wà sane wọn prepare àwọn kan wà sane. ìkànnì yẹn nínú irú ẹ̀ tó pọ̀ lọ. ṣe é pé àwọn special constabularies for the past 5 years láti gbà wọ́n sanwó wọn dòní wọn fún wọn lára wọn àti wọn fún wọn kọ́bọ̀. wọ́n sanwó wọn. special constabularies ọmọ gbọ́ wọn fún wọn. honestly wọ́n fún wọn lówó. àbúrò ní ṣe wà bẹ́ẹ̀ gbọ́dọ̀ fún wọn. ti kó uniform fún wọn sì wà lójú títì. àwọn ti fún wọn lówó nìyẹn. special constabularies money. that's the means of making money ẹ̀dẹ̀ nìkan máa gbowó lọ́wọ́ àwọn èèyàn. for 5 years. bó wọn ṣe kí wọ́n mọ̀ jẹ́ kí ìyàwó wọn jẹ́ kí ọmọ wọn jẹ́ etí ọkọ̀ stabulary nǹkan kí n lè tò ní àwọn ìlú kan wà tí wọ́n bá lè yàn wọ sí ọlọ́pàá báyìí wọ́n mọ̀ jó ni pé ọmọ àwọn o ọlọ́run ṣe wọn oríṣẹ́ gidi o wọ́n á mọ̀ tró pàtì fẹ́ lómi gbogbo àṣẹ ọlọ́pàá. àwọn ọ̀rẹ́ wa tó wà ní ọlọ́pàá iṣẹ́ ọlọ́pàá wò ní sí tẹ́lẹ̀ àwọn ọ̀rẹ́ wa tó wà sí ọlọ́pàá ọgbọ́n la fi ń bá wọn lò. yeah they are not being taken care of at all they are not in fact okay wọ́n ní Oriyomi this is still good please come to a division in Akure kí wọ́n á wo ibi tí ọlọ́pàá ń gbé mbẹ̀ a division l'Akure kí wọ́n á wo ibi tí ọlọ́pàá ń gbé mbẹ̀. Please let's address the government and the police service commission tó yẹ kí wọ́n look after the welfare of the police. pastor ẹ wọ àwọn tó rí tàyà náà. pastor honourable speaker. mo ń gbọ́. pastor yahoo. honourable speaker. mo ń dáhùn. mo rẹ́ǹtì ilé tí mo ń gbé tèmi náà ń gbé tí mo pé mo náà fẹ́ dọkùnrin o tí mo rẹ́ǹtì ilé kò jìnnà bíi ìwòrò ọdún bẹ́ẹ̀ ni honourable speaker. mo ń gbọ́. èmi àti ọlọ́pàá kan jọ ń gbé Daddy Stanley kò pẹ́ púpọ̀ ní ọdún díẹ̀ sẹ́yìn wọ́n wá gbọ́ pé níbi tó ti ń ṣiṣẹ́ lójú títì mọ́tò yà pa wọn. Oh my God. Very young guy ó dẹ̀ níyàwó ó yà bímọ mẹ́ta mọ́tò yà pa síbẹ̀ ìyàwó rẹ̀ ń tọ́jú àwọn ọmọ yẹn kò rí márì after 4 years tí ìyàwó ẹ̀ ti wà lẹ́nu pé ó fẹ́ gba ẹ̀tọ́ ọkọ rẹ̀ tó kù sẹ́nu iṣẹ́ ló sunkún wá bí àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ tó yẹ kó san ẹ̀tọ́ ọkọ rẹ̀ fún ìlọkulọ ni wọ́n fi ń lọ ní àwọn ẹ̀ tí wọ́rú aṣọ ọrùn yín rí tí ikú pa sí ẹnu iṣẹ́ yẹn wọ́n sọ pé wọ́n máa ń ṣe kìnìyàn. ẹ̀dẹ̀ ń fi ìlọkulọ lọ ìyàwó rẹ̀ kó tó rí ẹ̀tọ́ rẹ̀ gbà tí wọ́n náà mọ̀ pé tó o bá kú síbi tó wà yẹn ìyàwó tiẹ̀ náà máa béèrè ẹ̀tọ́ tiẹ̀ náà ni. Imagine. agbìyànjú díẹ̀ gbà náà mi rò kó sì rí gbàdí sí tó bá ṣe rí gbà ni Daddy Stanley àjọǹgbélé ni èyí tèmi mọ̀ ni tó kí ló jẹ́ kí n mọ̀ ni pé àjọǹgbélé ni. àìmọye àwọn. ẹ lè mọ àwọn ìyàwó ọlọ́pàá tí wọ́n ń wá bí lójúmọ́ tẹ̀ bá rírun ta tán wà ń bẹ̀ ẹ lè mọ àwọn ìyàwó ọlọ́pàá tí wọ́n ń gbá bọ́ọ̀kì lójú títì sí tán tọrọ kíbi má pa àwọn pọ́mọ àwọn kú nítorí pé ikú ti pa ọkọ wọn síbi tán ti ń sìn ìlú tán ti ń ṣiṣẹ́ ìlú tí wọ́n sì ń sìn kò ríran rí wọn mọ́. àìmọye ọlọ́pàá tó dàbí hàn síbi tó ti lọ kojú olè. so báwo lè ti rò pé inú àwọn èèyàn wà mọ́ àwọn tó kù láti ṣèlú. wọ́n wà mọ́ ẹ̀sìn ra wọn ni. kí ni ọ̀rọ̀ tí wọ́n padà rójútu ẹ̀ tán dàrú ọ̀rọ̀ rọ́bìrì ọ̀fájò ní wọ́n mọ̀ pé ọlọ́pàá tó wà ní oyún wọ́n mọ̀ pé ọlọ́pàá ọkùnrin wọ́n mọ̀ pé ọlọ́pàá obìnrin wọ́n mọ̀ waste àwọn èèyàn gan bẹ̀ ǹjẹ́ a béèrè pé ṣé wọ́n ṣètò àwọn èèyàn tán pa ẹ̀ fún wọn dì sí i ṣá a béèrè pé bá a ṣe wí àwọn NLC Nigeria Labour Congress ti lè strike tán bá rẹ́tọ̀ wọn gbà. ṣé wọ́n strike lórí àwọn eléyìí. sáwọn ọlọ́pàá ń strike ọlọ́pàá gbọ́dọ̀ strike ta ló ń strike on behalf of the welfareism of police. àwọn tọ́lọ́pàá ọba gbọ́dọ̀ strike àwọn wo ló ń strike on their behalf ta ló ń béèrè ẹ̀tọ́ wọn tó fi jẹ́ pé wọ́n ń jẹ́ mọ́lẹ̀ kò sì sẹ́ńtì òwú gbogbo àwọn paramilitary tán wọ aṣọ àwọn military àwọn law enforcement kìíní tán wọ aṣọ
pension system ọlọ́pàá ló worst jù ẹ tó ń ṣiṣẹ́ tí ò tún nírètí lórí bóun bá kúrò lẹ́nu iṣẹ́ yẹn how do you want such a person to serve the nation. diligently. àkùkù irú ẹni bẹ́ẹ̀ máa sábà rẹ̀ ni because wọ́n wò pé get as much as you want to get before you are killed or before you retire. wọ́n mọ̀ pé àwọn ọmọ àwọn were protected. They are not protected. Their family, their so children, their wives. And you feel unprotected, you won't give your best. Of course. You will not give your best. Of course. Because you know rascality oníkan tó ń rule in that agency. Wow. Ìyá Stanley Orowó yẹn gbà. Orowó yẹn gbà wọ́n lè bó sùgbà wọ́n sì ń fi lọ̀kù lọ́lọ́ pé wọ́n máa bá sùn. ẹ̀tọ́ ọkọ rẹ̀ ló fẹ́ gbà o ọkọ tó ní right sí nǹkan tẹ́ fẹ́ you don't get it. I'm getting it. ó ń fọyàn lórí ó ń bá yàn nú jẹ́.